wíwo àkọsẹ̀jayé ọmọ kí ló ní í ṣe nínú ayé ọmọ, ṣíṣẹ́fá kí ló ní í ṣe nínú ayé ọmọ, ṣàkọsẹ̀jayé wíwò dáa àbí ò dáa, ṣé fá ṣíṣẹ́ dáa àbí ò dáa, kí ni fá ṣíṣẹ́ kí ni tí ń mú wá gan nínú ìṣẹ̀mí ayé. Mo fẹ́ kẹ́ ṣí àìtò yìí kó lọ gan. Ṣé rí téèyàn bá ti tí àwọn òbí èèyàn bá ti wò ṣẹ̀ǹtayé ayé èèyàn kò nídìí kọ́ ṣẹ́fá mọ́. Tó bá sì fẹ́ ṣẹ́fá kò sí ní tó burú ń bẹ̀. Kí ni àkọsẹ̀jayé ọmọ kí lohun tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀dá ayé ọmọ. Gbogbo ohun tí ọmọ yẹn ó jẹ́ ni àwọn babaláwo ó ti sọ nígbà tí wọ́n bá ti ń wò àkọsẹ̀jayé ọmọ yẹn lọ́wọ́. Irú èèyàn wo ni ó jẹ́ ọjọ́ yẹn ni wọ́n sọ fáwọn òbí ẹ̀. Ọmọ olókìkí ni wọ́n sọ fáwọn òbí ẹ̀. Ọmọ yìí yóò jalè ni ó fi dolówó láyé wọ́n sọ fáwọn òbí ẹ̀. Àkọsẹ̀jayé ọmọ máa ń ran òbí lọ́wọ́ láti mọ ibi tọ́mọ ó dé láyé. Kí ni àwọn èèwọ̀ tó yẹ kó yà fún? Sórí ifá tó lọ ṣẹ́, àwọn ìkìlọ̀ tí wọ́n fún ọ, iná ni wọ́n fún ọmọ tí wọ́n wo àkọsẹ̀jayé rẹ̀ nígbà èwe ẹ̀. Sórí ìtàn bá wò ńgbà èwe yẹn, kìí ṣe pé gbà tán bá ti di oṣù mẹ́fà tán o. Ọmọ tán bá ti bí lóòjọ́ sọ́mọ oṣù mẹ́ta ni wọ́n ń wà àkọsẹ̀jayé ọmọ. Àkọsẹ̀jayé ọmọ èé ṣe bàbá ọwọ́ wà ń lu èbó ẹ bá ń wà àkọsẹ̀jayé rẹ̀, wọ́n ò rí ni wọn ò ní rí tán. Bàbá bímọ o ẹ bá ń wà àkọsẹ̀jayé rẹ̀. Bẹ́ẹ̀ kọ́, àwọn bàbá wa máa ń gbé ọmọ lọ ọ̀dọ̀ babaláwo ni. Wọ́n fi ẹsẹ̀ rẹ̀ tẹ ojú ọpọ́n fá. Ibẹ̀ wọ́n ti wá mọ gbé ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀. Kí ni tí ó dù tọmọ yìí gbé wá? Irú nǹkan wo ló gbọ́dọ̀ ṣe? Irú nǹkan wo ló gbọ́dọ̀ máa jẹ? Aṣọ wo ló gbọ́dọ̀ máa wọ̀? Ṣé ọjọ́ ìkómọ rẹ̀ ṣé wọ́n gbọ́dọ̀ pariwo àbí wọn ò gbọ́dọ̀ pariwo? Òbí mélòó ní ọ̀fẹ́ láyé? Irú òbí wo ní ọ̀fẹ́? Téwu bá wà lọ́jọ́ iwájú rẹ̀, wọ́n á ti ṣèkìlọ̀ kalẹ̀. Ṣùgbọ́n lónìí, Kírísítẹ́nì ti ní bọ́ bá ti lọ ọ̀dọ̀ babaláwo lọ́wọ́ àkọsẹ̀jayé ọmọ, wọ́n ti sọ tó mọ̀ ọ́ jẹ́ nìyẹn, wọ́n gba ògo rẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ kọ́. Ókè, àgbà Kírísítẹ́nì, a ní ká má lọ wọ àkọsẹ̀jayé. Pásítọ̀ gan ọ̀sẹ́fá nìsí nígbà táyé rẹ̀ dàrú. Ṣé àáfà ọ̀sẹ́fá? Tó bá kó 100 àáfà àjọ, tó bá kó 100 pásítọ̀ jáde, tipátipá ni wọ́n fi rí 10 ṣàjọ tí ọ̀sẹ́fá nu wọn. Ní tí wọ́n ní a má ṣe, ní táwọn ò ṣe láàárọ̀ ọjọ́, wọ́n padà sínú ẹ̀. Ìṣiṣẹ́ fá èyí ṣògùn owó, à ń bọ̀ wá bẹ̀. À ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀ǹtayé náà. Nítorí pé ìṣẹ̀ǹtayé yẹn ni ó mọ sọ irú ọmọ tí ó jẹ́ ọmọ yìí ọmọ lówó ni o. Ọmọ yìí ọmọ olókìkí ọmọ ni o. Irú iṣẹ́ wo ni ó ṣe? Bọ̀dá wa kan ń bẹ, ó kàwé dáadáa. Nígbà tó kàwé tó gboyè tán, wọ́n wá sọ fún un, wọ́n ní bàbá, bẹ́ẹ̀ kàwé jù bẹ́ẹ̀ lọ, iṣẹ́ mẹkáníìkì lẹ́ẹ̀ ti là. Wọ́n ní iṣẹ́ èdè yìí dàrú ni. Àmì graduate, ẹ̀sìn mọ́ bí graduate ṣe níyì tó ń gbà wọn yàtọ̀ sísìn tó di pọ́ńtọ̀. Bí graduate ó bá lọ kọ́ṣẹ́ plumber níìsì, tí ó kọ́ṣẹ́ táìlà, tí ó kọ́ṣẹ́ mẹkáníìkì, yóò gbé certificate rẹ̀ lọ́wọ́ pẹ́. Àìmọye graduate tó ń pẹ́ pé ń lọ ṣe lébìrà pọnpọ́n tí ó fi rówó òòjọ́ jẹun. Bẹ́ẹ̀ kọ́ là ń lọ. Bọ̀dá wa yìí wà èmi graduate nígbà tí graduate níyì. Ń wà lọ kọ́ṣẹ́ mẹkáníìkì, ń mọ̀ wá faradálẹ̀, ọ́ìlì ọmọ wa yí mi. Ntí àkọsẹ̀jayé wọ́n sì sọ táwọn òbí rẹ̀ sọ fún nìyẹn, ṣùgbọ́n kò gbọ́.
lẹ́nu kan àìtẹ̀lé ọ̀rọ̀ yẹn bọ̀dá wa yẹn ó ti gbọ́dọ̀ lé 60 báyìí, ojú kan náà ló wà bí omi adákún, èèbó náà ni bí ọlọ́pàá ẹ̀rẹ́ nítorí pé ó kọtí ọ̀gbọ́n sí ní táwọn babaláwo àwọn bàbá wa àgbà náà sọ fáwọn ìyá ẹ̀ pé ìtọ́mọ yìí ó ṣe lànà. níta ń pè lákọsẹ̀jáyé nìyẹn, wọ́n sọ ìrìn àjò tó rìn ọ̀nà ibi tó ti là. ṣùgbọ́n lónìí ta ni ó gbọ́mọ lọ́dọ̀ babaláwo, wọ́n máa fẹsẹ̀ ọmọ mi tẹ ojú ọpọ́n fá bóyá wọ́n ń gbògo rẹ̀ nu. They play ó ń lọ nìyẹn. ẹ lọ wo àkọsẹ̀jáyé ọmọ yín, ìwé èèyàn wo ni ó jẹ́. kìsẹ́ntì lẹ́ẹ̀dínlógún ni mò ń sọ o, ẹ̀ẹ́dínlógún lèmi ń lò, tẹ́wàá rò pé ẹ fẹ́ wá wo àkọsẹ̀jáyé lọ́dọ̀ mi, wọn ò mọ̀ ọ́ wò. àwọn tó jẹ́ àwọn àgbàlagbà babaláwo tó ń lo ọpọ́n gangan tí wọ́n ń lo ọ̀pẹ̀lẹ̀, àwọn ni wọ́n ń wò ó. bó o lè yẹn ó ṣe làlàwá wò ní ìsìn kí ni ìdíwọ́ ayé rẹ̀, kí ló gun ayé rẹ̀, níbo ló gun ayé rẹ̀ ti wá. ó yàtọ̀ sí àkọsẹ̀jáyé, ó yàtọ̀ pọ́nbélé. tòtẹ́ màá rò pé ẹ̀ ń lọ́dọ̀ fágbé orú ẹ̀ lọ́wọ́ àkọsẹ̀jáyé, ọmọ mọ́gbà ìwọ àkọsẹ̀jáyé kankan fẹ́ nìkan o. ẹni tó fẹ́ là, tó fẹ́ lówó, tó lógun, tó ní dààmú, tí wàhálà ń bẹ ní ọmọ bọ̀ wá pẹ̀lú àṣẹ Ọlọ́run, Ọlọ́run sì ń lò wá fáwọn èèyàn. wíwo àkọsẹ̀jáyé yẹn òun ni ó jẹ́ ẹ mọ̀ wípé ọmọ yìí o bó ṣe ríre o, ọmọ ẹlẹ́gbẹ́ ni o. à á sọ̀rọ̀ lórí ọmọ ẹlẹ́gbẹ́. ṣé òòṣà ni ẹgbẹ́ ni, àbẹ́gbẹ́ ayé ni, àbẹ́gbẹ́ ọ̀run ni? ṣé dandan ni ká dirò ẹgbẹ́ ni? tẹ́lẹ̀ lómi ti rò pé báwọn bá dirò ẹgbẹ́ nǹkan bàjẹ́. ṣé ẹgbẹ́ máa ń ba ayé èèyàn jẹ́ ni? ṣé ẹgbẹ́ ní dọ̀nà ọ̀pọ̀lọpọ̀ ọrú ni? ẹgbẹ́ kan ìdáyé èèyàn rú òkè ba ayé èèyàn jẹ́ ọ̀tá ni. wọjọ́ tó ti ń dirò ẹgbẹ́ bọ̀ títí dòní, ṣé ọtí láyí padà? another topic ni à ń bọ̀ wá bẹ̀. torí pé mi ìfẹ́ náà wá ń dátà púpọ̀, màá kàn fẹ́ máa mú ní segment by segment, létòlétò tí ó fi yé wa, tá a fi rẹ́kọ̀ọ́kọ́ ń bẹ̀, tí ọ̀rọ̀ wa ò fi ní sú àwọn èèyàn láti máa gbọ́. ẹni tí ò wo ìkọsẹ̀jáyé rẹ̀ ń bẹ̀rẹ̀ tó wá lọ ṣẹ́fá, ntọ́ fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ ayé ẹ̀ náà ló jẹ́ lọ ṣẹ́fá, odù wo ló jáde fún un. tí wọ́n bá wo àkọsẹ̀jáyé èèyàn nígbà tó wà ní ìkókó, tí wọ́n bá wá tún fẹ́ ṣẹ́fá fún un tí ò sì sọ fún babaláwo yẹn, odù tán wò nígbà tó lọ wo ìkọsẹ̀jáyé yẹn tán wò fún un, odù náà ló gbọ́dọ̀ jáde. nítorí pé ọ̀rọ̀ òótọ́ babaláwo yìí yàtọ̀ títí déédéé lu èbó, ọ̀rọ̀ wọn yìí yàtọ̀. tí babaláwo bá sì sọ̀rọ̀ fún yín, àìmọ́wàá símúṣẹ yóò le díẹ̀. tí babaláwo bá sọ revelation fún ọgbà bẹ́ẹ̀, nítorí wípé ìta àgbé lọ́wọ́ òótọ́ ni kìí ṣe rọ́. ẹ̀rí àwọn wòlíì mi ó give prophecy kò ní come to reality, nítorí pé irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. òyìn ni Ọlọ́run sọ fún mi pé ẹbí léèrè sójú òkú pẹ̀lú Ọlọ́run. nígbà tá a dìbò Tinubu, àwọn kan bẹ l'Ógbómọ̀ṣọ́ wọ́n ràn báyìí, tẹ́nu wọ́n ṣe ìdìnàwẹ̀ rẹ̀ báyìí, Tinubu ò ní wọlé, Ọlọ́run ti fi hàn wọ́n bígbà tá a kí wọ́n jọ ń jòkó pẹ̀lú Ọlọ́run. àwọn ọmọ ṣọ́ọ̀ṣì wọn gọ̀, ìyẹn give prophecy will come to reality. ó tún wá jòkó nu ṣọ́ọ̀ṣì ọ̀wọ̀n wípé irọ́ ní fi ń bá ọ lò. bàbá kan tiẹ̀ sọ, tí Tinubu bá wọlé pẹ̀lú tóun rí tọ́lọ́run báwọn sọ, òun ó padà lọ máa dífá nílùú bàbá òun, ìyẹn ni pé ìdílé Ifá ló ti wá. ọwọ́ fẹ́ mọ forúkọ Jésù lu jìbìtì, ẹ̀tẹ́ rẹ̀ náà ṣe nà wẹ̀rẹ̀ báyìí. n ò dákọ̀ yan, n ò sì bú yàn. àwa ń sọ reality tó wà nínú kéèyàn bàbàrà ṣẹ̀ṣẹ̀ ẹ̀. tó o bá lọ ṣẹ́fá kì í sọ̀nà ọ̀la. sórí ọ̀ṣẹ́fà yẹn ò ní ká kọ́tọ̀ ọmọ sí ọ́ o. nígbà tí mo ti wá ṣẹ́fà tán, ọ̀tá ò ní ṣe mímọ́. ọ̀dọ̀ play ń parọ́ tán rẹ̀ jẹ, ọ̀tá ó sí ọ́. sórí ṣíṣẹ́ bá dàbí àtàrí pé
mo commit ara mi into the traditionally. Mo gba ìṣẹ̀ṣe tọkàntọkàn. Mo fẹ́ mọ ibi tí mo ti wá, mo fẹ́ mọ ibi tí mo wà, mo fẹ́ mọ ibi tí mò ń lọ. Ṣé nígbà tí yẹn bá gba Jésù nísìn tó ní mo jẹ́wọ́ Jésù ní Olúwa àti olùgbàlà mi, ìwọ ni olùṣọ́ mi, ìwọ ni olùgbàlà mi, kò sẹ́rù ẹni tí ó bà mí mọ́. Ṣé ó ti wá túmọ̀ sí nígbà tó ti gba Jésù yẹn kò ní lógun mọ́? Àbí bẹ́ẹ̀ yẹn bá ti ṣètẹ̀bọmi nígbà tó gba ẹ̀wọ̀n kọ́tọ̀ ní kí o gba Jésù tọ̀tún ni kó ṣètẹ̀bọmi. Nígbà tó ti wá ṣètẹ̀bọmi tán wọ́n ti sọ fún ọ pé ò ní lógun mọ́, irọ́ ni o. Àbí nígbà tó ti wá convert sí Islam tí wọ́n ti wẹ̀ ọ́ tán tí wọ́n ti ní ànábì ní ọ̀nà Allah lolúwa wa tí wọ́n ti kó gbogbo àgé fún ọ tán kó Kùránì fún ọ tán wẹ̀ ọ níwẹ̀ pé wọ́n wọ̀ ìwọnú ẹ̀sìn wọ́n ti wá sọ fún nígbà tó ti di mùsùlùmí ò ní rógun mọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ọṣẹ́ fárí ọṣẹ́ fáwò túmọ̀ sí nígbà tó ti wá ṣe yẹn kò sógun mọ́ kò sí wàhálà mọ́ owó ti dé ipa ayé ò ní ká mi mọ́. Bọ́ ọ bá sùn tó ò lo oògùn gidi tí ń jẹ́ ayé ò tún náà ó papọ̀ pẹ̀lú fátọ́ ọṣẹ́. Ṣíṣẹ́ fá dáa ọmọ tó lè jẹ ohun tó gbọ́dọ̀ jẹ ohun tó gbọ́dọ̀ mọ́ jẹ ṣùgbọ́n kìí ṣe dandan kọ́ ọṣẹ́ fá. Bó o sì ṣe déédéé kò sáburú ń bẹ̀ ìní ọmọ ṣẹ̀fà o ṣùgbọ́n mi ò fà sọ fún ọ wípé ifá tọ́ ọṣẹ́ yẹn òun ni the total solutions to your problem. Lọ bí béèrè lọ́wọ́ àwọn tó ti ṣẹ́fá sọ́pọ̀lọpọ̀ tó máa dààmú dìsìn. Ọmọ yahoo ti ń ṣẹ́fá kí ní ṣẹ́fá fún torí kí àwọn mága lè sanwó dey play oògùn tó lò lọ́ọ́ jẹ́ kí mága ó ṣíwó san fún ọ. Ààyè oògùn ọ̀tọ̀ ààyè à ń ṣẹ́fá ọ̀tọ̀ ààyè ológun ọ̀tọ̀ ààyè babaláwo ọ̀tọ̀ ààyè pé afẹ́ ṣẹ́fá fún ọ afẹ́ wo tẹ̀fútáyé rẹ afẹ́ wo gbá fún ọ ọ̀tọ̀. O lè gbé pèsè ń gbé tó tọ́ kọ́nà rẹ̀ ó là ṣùgbọ́n téèyàn fi rówó ó lo oògùn tó fi lówó ni. Àwọn bàbá wa ń jọ wọn àná wọn ò pápọ̀ báyìí babaláwo atọ́nà ni. Nǹkan báyìí ní í ṣe ọ́ ibi tógun rẹ̀ ti wá nì ní tó ṣe ní ó rúbọ ó ṣètùtù tó bá wá rúbọ tó ṣètùtù àwọn bàbá yóò tún wá sọ fún okùn kankan tó ṣe o ọ̀dọ̀ ọ̀rẹ́ mi báyìí wọ́n wá pàrokò fún ọ báyìí lọ ọ̀dọ̀ rẹ̀ tó bá ti dọ́dọ̀ rẹ̀ tó bá ti gbárokò yìí fún ó ti yé ntókù tí àwọn òní tí babaláwo yẹn òní lẹ́yìn tó ṣètùtù tán wọ́n wà ní ọlọ́gbà lọ́dọ̀ ọ̀rẹ́ àwọn olóògùn kan wọ́n dẹ̀ ṣe ogun yìí ó dẹ̀ ṣẹ́ àwọn èyí wà bias pé ọ̀rẹ́ mi mo fún lóúnjẹ jẹ òun náà fún wọn ní babaláwo máa ń wá oúnjẹ fún awo ẹgbẹ́ ẹ̀ ní wọn èyí dáa jẹ ọ̀rẹ́ mi wọ́n náà jẹ mẹ́ẹ̀ bí babaláwo kan bá pẹran tí wọn ò jìnnà síra wọn yóò lọ fa apá ẹran tiẹ̀ yóò fi ránṣẹ́ pẹ̀tọ̀ mo pẹran nu o títí ẹ nu o wọn èyí dáa jẹ bí àwa ti sìn kọ́tọ́kọ́tọ́ lajá lámìlà ńlá ṣiṣẹ́ fá yìí ṣe pé bọ́ba ṣiṣẹ́ fá o ògùn owó ti dé rárá o ṣiṣẹ́ fá yìí túmọ̀ sí pé tó bá ti ṣiṣẹ́ fá o ò ní pọ́blẹ́mù mọ́ láyé rárá o ìrìn àjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣiṣẹ́ fá yìí just a way of life how to use your life how to care for your life how to amend yourself àwọn nǹkan wo ló gbọ́dọ̀ jẹ irú àwọn obìnrin wo ló gbọ́dọ̀ súnmọ́ irú àwọn àkókò wo ló lè máa súnmọ́bìnrin Ifá ní ọ̀tọ̀ sọ́nà àwọn bó ṣe máa rìnrìn àjò ayé ẹ mọ́ gbàgbé pé à ń bọ̀ láti ibi ìṣẹ̀ǹtayé la fi já sí ọ̀rọ̀ à ń ṣẹ́fá mọ́ jẹ́ nìkan kan tọ̀ ọ́ gbogbo babaláwo tí wà ń lu òyìnbó tó ò lè wálé ibi tí babaláwo bá wà ń lu òyìnbó tó jẹ́ babaláwo gidi tí ń lu ọ̀pẹ̀lẹ̀ tó o sì mọ̀ wípé àwọn babaláwo tó jágbàlagbà tí wọ́n lè wà kọsẹ̀jáyé ọmọ rẹ ní gbé lọ bẹ́ẹ̀ ẹ má jà dààmú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ Yorùbá ń dààmú. Ẹbí mi léèrè náà kí ló dé tó jẹ́ wípé àwọn ìran tí ń dáa fún náà ní ń dáa fún àwọn ìran tí ń rúlu wa lórílẹ̀‐èdè Nàìjíríà náà ní ń rúlu wa kí ló dé tí ò sí ìran tuntun àbí fámìlì tuntun wo lẹ tún gbọ́ lára àwọn tí ń kọ̀ǹtró Nàìjíríà pé ẹni náà ti dé àwọn tí wọ́n ti jọ bẹ̀rẹ̀ àwọn náà ni wọ́n
ọmọ wọn náà ni wọ́n sì ń ṣèjọba. Àwọn bàbá tí wọ́n ti ra òní, wọ́n ti ra àná, wọ́n tún ti ra ọ̀la kalẹ̀ fáwọn ọmọ wọn. Gbogbo ibi tó yẹ kí wọ́n wọ̀ ni kí wọ́n wọ̀. Ẹ sì jọ máa pariwo Allahu Akbar mọ́sálásí, ẹ jọ máa pariwo Jésù ní ṣọ́ọ̀ṣì ni. Wọ́n ti wo tó yẹ kí wọ́n wò láti ilẹ̀. Wọ́n ti rìnrìn àjò tó yẹ kí wọ́n rìn láti ilẹ̀ lórí àwọn ọmọ wọn. Àwọn ọmọ wọn wá ń ga. Àwọn ọmọ wọn ò ṣe wàhálà mọ́. Ìwọ ọmọ tó jẹ́ nìkan, ìwọ ọmọ tí ò sẹ́nìkan tó ṣe dáadáa ràn rẹ rí, tí ò sẹ́nìkan tó kọ́lé ràn rẹ rí, kò sẹ́nìkan tó rọkọ̀ gidi ràn rẹ rí, kò sẹ́nìkan tó wà nípò ńlá ràn rẹ rí. Wọ́n wá sọ fún ọ pé lọ wọ àkọsẹ̀jáyé àwọn ọmọ rẹ kí wọ́n lè ga. Wọ́n ní ọwọ́ aṣọ́gun fún àwọn ọmọ rẹ kí wọ́n lè ga. O ní àwòsùbìláì. Òṣì táwọn bàbá rẹ kú sí náà ni wọ́n náà kú sí, kì í ṣèpè. Gbogbo àwọn tó ga kò sẹ́ni tí ò rìn lọ́nà ṣẹ̀ṣẹ̀, kò sẹ́ni tí ò rìn lọ́nà bílẹ̀. Ẹ kó ogun wọn jáde 100% wọn jáde kí wọ́n máa fògún búra pé òun ò lé babaláwo tí ń ṣiṣẹ́ fún un. Ṣùgbọ́n wọn èé forí hàn fáwọn babaláwo. Àwọn àfáà wọn máa gbé bọ́ọ̀sì ńláńlá fún wọn. Kí ló dé tẹ́ gbé bọ́ọ̀sì ńláńlá fún àwọn oníṣẹ̀ṣe? Kí ló dé tẹ́ gbé bọ́ọ̀sì ńláńlá fún babaláwo? Kí ló dé tẹ́ gbé bọ́ọ̀sì ńláńlá fún oníṣègùn tó ṣògùn fún yín tẹ́ fi dépò? Àwọn lẹ́mọ̀ràn ní Mẹ́kà, àwọn lẹ́mọ̀ràn ní Jerúsálẹ́mù, àwọn tí ò ṣe wàhálà fún yín. Babaláwo míì ó ṣe wàhálà, ó fọmọ rẹ̀ kí, ó fi àwọn nǹkan míì kí nítorí káyìn lè dépò. Ẹ̀yin wá dépò tán, ẹ wá ń wò pé kí ni babaláwo ọ̀jẹ̀, ẹ wá ń lọ fún ní 50,000, fún 100,000, ẹ wá ń rọkọ̀ 30 million fáwọn àfáà, fáwọn pásítọ̀. Ẹ já mọ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀ràn babaláwo náà lọ Kúbà kó náà ṣe conference lọ, kó náà tún lóye lọ. Ẹ gbé òun náà síta, ẹ celebrate ẹ̀. Ọ̀rà babaláwo wọ́n náà ọ̀rà ọdún kí lọ́mọ sí, sọ́dún Ṣàngó lọ́mọ sí, ọdún kí ọ̀rà ń wà kí wọ́n ní chairman council kan o, president orílẹ̀-èdè kan o, ọlọ́bí ọdún fáa lágbájá àgbọ́rí. Wọ́n lè fowó ránṣẹ́ lábẹ́lẹ̀ kí wọ́n bá mọ̀ wípé babaláwo ti ń ṣiṣẹ́ fún wọn nù. Ẹni tí ò bá ti ní celebrate ìwẹ̀ ẹja fi wọ́n lẹ̀. Ẹ má jọ̀wọ́ kékeré ju àwa oníṣègùn, àwa babaláwo, ẹ má jọ̀wọ́ kékeré jọ wá lójúmọ́. Wọ́n celebrate àwa náà náà. Ọdún wo lọ fẹ́ ṣe màá wá, màá jẹ́ kán rí mi mẹ́ẹ̀. Ìṣẹ̀ṣe ò ní bàjẹ́ o, ọkàn wọ́n balẹ̀ o, mọ́ sùn. À ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí ọmọ ẹlẹ́gbẹ́ lọ́la. Ṣé dandan ni kéèyàn dirú ẹgbẹ́? Kí ni jíjẹ́ ọmọ ẹgbẹ́ ní í ṣe? Ṣé àmútọ̀run wá ni? Ṣáàgùn bá ni? Ṣé ẹgbẹ́ tí mo bà tèèyàn jẹ́ ni? À ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́la. Ẹ̀yọ́nú ayé ló ń wá, oṣólẹ̀ ló ń wá, aṣínà ló ń wá, pé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá, àpèsè ìṣègùn àgbáyé. Ẹ̀mí gbà pé ìlú Ìlọrin ni mo wà. Anyway, tẹ́ bá ti ń bọ̀ wá, tẹ́ bá ti dé ìlú Ìlọrin, ẹ sọ̀kalẹ̀ last bus stop. Ẹ gbọ́kadà ilé lọ sí ilé epo Ibrolak lágbo ọba. Tẹ́ bá ti dé ilé epo Ibrolak lágbo ọba, ẹ béèrè junction Olú guest house. Tẹ́ bá ti dé ilé epo ṣé ilé epo ní agbo ọba yẹn bí òpónà méjì sí junction Olú guest house ni. Ẹ di sábọ̀dù níbẹ̀, Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited. Organizer kan wà ní junction yẹn, Alhaji Hasan Ọmọdé, lọ́dọ̀ fọ́gá yẹn àbẹ́nibò tẹ́ bá bá lórí ìta yẹn, ẹ béèrè ilé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá. Àpèsè ìṣègùn àgbáyé, àní dààmú ọdún yìí tó ń lọ nìyẹn. Ṣé wọn náà ti lọ wọ àkọsẹ̀jáyé àwọn ọmọ tẹ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí? Kò sí ní tó burú bẹ́ẹ̀ o. Wọ́n jẹ́ wọ́n fọ̀rọ̀ dúndùn sọ pé tó bá ti wọ àkọsẹ̀jáyé àwọn ọmọ rẹ̀, ó ti bọ̀gó rẹ̀ jẹ́, ó ti bògó ọlá àwọn ọmọ jẹ́. Gbogbo àwọn bàbá wa tí wọ́n wọ àkọsẹ̀jáyé wọn kò sáyé wọn ní táyé wọn ò ní túmọ̀ dòní. Kí ló dé tó jẹ́ pé àwọn táwọn wá ń bí láti bí 80 sísìn ìṣòro ń wà. Àwọn tán bí 70, 60, gbogbo àwọn bàbá yẹn wọ́n ṣàwọn ètò yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ayé ọ̀dọ́ mi ò ní wàhálà nítorí wípé wọ́n ti ṣe ètò tó yẹ kí wọ́n ṣe fáwọn ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti mọ gbèdéke iṣẹ́ tí màá ṣe lànà. Èyí tí ọ̀bọ náà mímọ́ ni. Nígbà tí wọ́n ti ń dàgbà wọ́n ti ń kọ́ ní yẹn sí wọn létí. Nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383.
ẹ mú gbàgbọ́ àǹfààní bẹ lórí YouTube mi Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited ẹ like ẹ share ẹ comment ire o ire gbàngbà.